ẹ farabalẹ̀ ẹ bá ń gbọ́ mátà yìí o sọ̀rọ̀ sókè. ẹ kalẹ́ sà. má sọ orúkọ rẹ̀. kí ló ṣẹlẹ̀. ọ̀dọ́ dáàdì ni mo gbé so mọ́ ìmẹ̀gàn ló sọ pé kí n máa gbọ́dọ̀ wọn so bí mo dẹ̀ ṣe ń gbọ́dọ̀ wọn wọ́n wá sọ pé kí n wá sóko oko tí mo wá yẹn lálẹ́ ọjọ́ náà mo kọ̀ sùn ní so wọ́n á ní pé pípa àwọn ṣàfẹ́ṣẹ̀ yẹn kan fún mi wọ́n á ní pé kí ni wọ́n wá ní pé ṣé mi ò mọ̀ ni mo ní pé mi ò mọ̀ nǹkan tẹ̀ ń sọ so lálẹ́ ọjọ́ náà wọ́n ṣàrèpì mi lálẹ́ ọjọ́ náà ó tún yá mo tún padà wá sí Ìbàdàn wọ́n máa pè mí pé kí n wá sóko gbogbo ìgbà tí má ṣàti lọ sóko yẹn báyìí ni wọ́n máa ń rèpì mi. gbogbo ìgbà náà máa ń rèpì ẹ. tí má ti pè mí pé kí n wá sóko. ọmọ ọdún mélòó ni ẹ. 14 years ni ẹ báyìí. Yes. ìgbà wo ni wọ́n ti bẹ̀rẹ̀ ti ṣerú nǹkan báyìí pẹ̀lú ẹ. àtọ́dún tó lọ. That means when you are 13. Yes. báwo ló ṣe. báwo ni wọ́n ṣe jẹ́ fún un. ẹgbẹ́ ẹ̀ ló jẹ́. ẹgbẹ́ ẹ̀ máa bọ̀ báyìí. mọ́mì yín ń kọ́. ẹ mọ ibi tán wà. dáàdì yín ń kọ́. wọ́n ti kú. àwọn ọmọ tó kù ń kọ́. àwọn àti bẹ́ẹ̀ ti jọ lọ àmì tán wà. ìgbà wo lẹ ti rí mọ́mì yín last. September. This year. ẹ máa ń rí wọn tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni ẹ̀kọ́ kan náà ni tẹ́lẹ̀tẹ́lẹ̀. ọmọ mélòó ni yín. 3 ni bọ́ ọmọ tí wọ́n bí fún dádì ẹyọ kan. Rárá o ọkọ ìyá rẹ̀ ní ni. àwọn ni ìgbà tí dádì wa kọ ẹ́ ń tọ̀nà rì má rí bàbá wọn nílé ọkọ tán fẹ́ bàbá tó. bàbá ọkọ mọ́mì yín ni. bẹ́ẹ̀ sì. ó tún ṣe wá lọ́dì mi báyìí ọlọ́run. ṣé ẹ̀rí pé ó tún lọ́dì mi ni ó mọ̀ tí fẹ́ ṣe bákan. kò rí bẹ́ẹ̀ bàbá. ẹ súnmọ́ máìkì jàre. kò rí bẹ́ẹ̀. kí ló ṣẹlẹ̀. báwo lẹ ṣe bá wọn mọ ìtàn. ìyá ẹni tó bímọ fún mi tí mo ṣàlàyé fún yín òun ló bí ọkùnrin yẹn tó padà lọ fẹ́ ìyá wọn. ìyá. kì í ṣe mi ló bí fún. ok ìyàwó yín ni ẹni yẹn. ìyàwó mi. ṣùgbọ́n ọmọ yẹn ó bímọ síbi kan. ọkọ ìyá wọn ẹlòmíì ló bí fún. ṣùgbọ́n ìyàwó yín ni ẹni yẹn. bẹ́ẹ̀ni. ọmọ tí ẹni yẹn wá bí fẹ́ lòmíì ló wá fẹ́ ìyá tiwọn. ok. ẹni tó dé ẹ̀fẹ́ yẹn ọmọ kan ṣoṣo ló bí tó ṣẹ̀ṣẹ̀ bí báyìí tí ọmọ yẹn lọ bí 3 years. tí ìyá wọn bí fún ọmọ ìyàwó yín. ọ̀tọ̀ ni tí a bí àwọn yìí fún. ọ̀tọ̀ làwọn tí ìyá bàbá tí wọ́n ti kú ṣùgbọ́n àbúrò wọn ní. pẹ̀lú tọmọ ìsọ. ẹ ṣe bàbá mi ò rí pẹ̀ iwájú ọlọ́run àtẹ̀yìn. báwo ló ṣe ṣẹlẹ̀. ẹ ṣe àjọ sọ̀rọ̀ ọmọ kan ṣoṣo ni mo bí nígbà tó wá dọ́dọ̀ mi ọ̀rọ̀ lájọ sọ o ọ wá ní. irú ọ̀rọ̀ wo lẹ́jọ sọ. mo ní mo nífẹ̀ẹ́ láti márì ẹ̀ mo ní ṣùgbọ́n mo fẹ́ kó jáde skul tó bá jáde skul tó bá mature tó níṣẹ́ lọ́wọ́ mo wá ní kí ni èjì ẹ ó ní wọ́n bí òun ní 2010 September 2010 ni wọ́n bí òun so ngbà àtijọ́ sọ̀rọ̀. táìmù tẹ́ ń bá sọ̀rọ̀ yẹn ọmọ ọdún mélòó ni. náà ni mo ń sọ yìí 14 years. ok. 14 years so ngbà àtijọ́ sọ̀rọ̀ ó ní òkè ó ní òsì problem mi ò fagídí mú pé mo fẹ́ bá a sùn. mo dé ẹ pé kó wá sóko nítorí pé mo fẹ́ bá a sùn rárá torí pé kí àwọn wá gba oúnjẹ tí à ń jẹ nílé. Ọlọ́run gbọ́ gbogbo tí mo ń sọ yìí tó o bá ṣe àjọsọ kò sí tó kàn mí kì í ṣe òun nìkan
ní gbé lọ́dọ̀ mi kò tiẹ̀ sí nǹkan tí ń ṣe bẹ́ẹ̀ àwọn tó wá sóko wọn ibi tí mo wà nínú oko almost be 3 months ń lè ti jáde sí Ìbàdàn àwọn tó wá ó ní àwọn Benue tí mo gbà tójú obìnrin 3 mo gba àwọn ọkùnrin bíi 5 tí wọ́n bá mi ṣiṣẹ́ kókó mi tí n bá bá ẹnìkan nínú wọn sùn kí n má ṣe rere láyé tàbí tí n bá ṣe kó bàjẹ́ mo máa tí mo ń ṣe dáàdì tí ọba ṣe àjọsọ èmi òun wà má ṣé mi ò níyàwó ni àjọsọ ọ̀rọ̀ ni mi ò fi tipátipá nígbà tí mo pe ìyàwó mi ìjà ló ṣẹlẹ̀ lọ́rọ̀ yìí fi rí báyìí mo pè é kó wá gba oúnjẹ kí nìdí tí n bá ṣèǹdòwó nígbà tí n bá padà pe ìyàwó mi ó ní òṣòwò mọ́ kí ló ṣẹlẹ̀ ó ní sí mo mọ̀ pé oúnjẹ wọn ọ̀nà dá oúnjẹ tí mo rà á lẹ̀ fún àwọn ọmọọṣẹ́ mi kí ọmọ ìwà gbé oúnjẹ ọba jẹ́njọ́ Friday last Friday tó kọjá lọ́hùn ó dẹ̀ wá gbé oúnjẹ mo gbé ráìsì ẹ̀wà gàrí mo gbé fún so mọ́mi wá pè mí pé sọ́mọ yóò sọ fún mi pé wọ́n ń ṣe test lọ́wọ́ mo ní kò sọ o mo tọ́ bá dijọ́ Monday wọ́n máa ṣe padà ńgbà tí à ń dé tọmọ yẹn padà dé sí Ìbàdàn tó lọ skul àtọmọ tá à ń jọ wà nílé wọ́n ní ìjà ṣẹlẹ̀ mọ́mi nísàlẹ̀ fún mi o wọ́n ní ìjà ṣẹlẹ̀ wọ́n ní ọmọ ìwà ní tíṣà ń bú òun pé òun ṣe ìyá gidi ó ní òun wá pé tíṣà kí ló tẹ́ fi ń bú òun ó ní òun ò bú o ó níbi tó ń bá ọmọ yìí sọ̀rọ̀ lọ́mọ ẹ̀ bẹ̀rẹ̀ sí ṣépè wọ́n bẹ̀rẹ̀ sí ṣépè fóun ó ní òun nà nínà tó òun nà ó ná padà lọ mú ẹ̀gbọ́n rẹ̀ tó wá bẹ òun lọ́mọ ìfìdíde bínú ọba ń sọ àwọn ọ̀rọ̀ báyìí. ló ń sọ ọ̀rọ̀ pé ẹ bóun lájọṣepọ̀. bẹ́ẹ̀ni. mo mọ̀ pé ó fẹ́ sọ̀rọ̀ but calm down má wọrí. ìgbà wo ọdún wo lẹ bẹ̀rẹ̀ sí níbà ní àjọṣepọ̀. kì í àṣepọ̀ tá à ń ṣe kì í ṣe pé mo àṣe bóyá ó tó ẹ̀mẹ́rin. ẹ bá ní àjọṣepọ̀. ọ̀ya bẹ́ẹ̀ni. ọdún wo lẹ ti bẹ̀rẹ̀. ṣé bẹ́ẹ̀ sí náà ni ìparí èsì. parí last year. ẹ bọ̀ sá ẹ sọ pé gbàtẹ́ ẹ bá sọ̀rọ̀ pé ẹ fẹ́ pé ẹni ẹ filẹ̀ o tí ó fi mature o tí ó fi wọ age tó yẹ kẹ́ ẹ fẹ́ o. bẹ́ẹ̀ni. so ti wá wọ age yẹn báyìí kẹ́ ẹ tó máa bá ní nǹkan pọ̀. ṣe rí ẹ ṣe kí ìsìnkú wọ̀ èmi ò ṣe pé ó ti yá kí n fẹ́ tí n bá ní àsìkò bẹ́ẹ̀ yẹn láti lóyún ṣùgbọ́n èmi ò ṣe. yóò lẹ́sìn wá. ẹ mà kò jù bẹ́ẹ̀ mẹ́rin ó tán kó máa lọ skul ẹ̀ kó dẹ̀ níṣẹ́ lọ́wọ́ ẹ̀mẹ́lò mo ń gbé nìbàdàn àwọn máa ń gbé nìbàdàn. mo rí pé o fẹ́ sọ̀rọ̀. ní ọjọ́ tí mo kọ́ di oko yẹn ní ọjọ́ náà bá a ṣe di oko lálẹ́ ọjọ́ náà ìta ni mo wà wá méjì ọ̀gán lájọ lọ sóko àti sálẹ̀ wá mo dẹ̀ ń fọbọ́ lọ́nà àti ìyẹn wá lọ sí sálẹ̀ àbá so mo máa ń pé kí n wọlé bí mo dẹ̀ ṣe wọlé wọn ò sàn kankan fún mi lọ́jọ́ náà ọjọ́ náà gan mo sọ fún wọn mo ní dáàdì ṣe mọ̀ pé ẹ̀yin lè dìsfẹ́jì mi báyìí lọ́jọ́ náà oko tí mo lọ láti yìí kí n tó dé wọ́n kó 1,500 fún mi 15,000 ẹ̀ mú wọn pé mo fẹ́ fi rí gbà pé skẹ́ẹ̀tì màmá wọ̀ first tí mo fẹ́ wọ̀ lọ sí sùkúl lálẹ́ ọjọ́ tá a wá fẹ́ sùn yẹn wọ́n láwọn fẹ́ bá mi sùn so mi wà dá wọn lóhùn wọ́n wá ní pé ẹ pé ṣèbí nítorí nǹkan táwọn fi ń fẹ́ mi lówó nítorí nǹkan táwọn fi ń bẹ́ mi sùn yẹn pé torí owó táwọn fi màdí sùkúl táwọn rán mi lọ torí rẹ̀ ni kódà tó di pé mímí kúrò nítòsí rí mo ti sọ fún mímí pé mímí pé mo fẹ́ kúrò ní bíbí mímí sọ pé kí mẹ́ẹ̀tì kúrò mo kulẹ̀ sọ náà pé mo fẹ́ kúrò ń bẹ̀ bọ́ mi ìkọ̀sọ̀ wọn kọ́ fún mímí ni. sẹ́ríṣà tó bá jẹ́ pọ́ bá sọ fún mi òun ò nífẹ̀ẹ́ dádì láyé mi lè ṣe torí bẹ́ẹ̀ ní sà. sọ́lọ́ nífẹ̀ẹ́ ni. ṣé ọ̀rọ̀ ló dé ọ̀bìjà ló dé lórí ìdòwe. bàbá ẹ tẹ́ ní ọdún mélòó how old are you. 15 years 55 years. láìláì ẹ ti wọ 60. mi ò wọ 60. 55 years. ń gba ìjọ ojúkù yà ń bí mi. 55 years sọmọ 13 years. ó ju 13 years ago dáàdì ní táìmù tó ń sẹ
2010. 14 years. Àbí? Kí wọ́n ní ìyàtọ̀ láàrin 14 àti 15? Àjọsọpọ̀ ni o, tí ọba ṣe bẹ́ẹ̀. Èmi ṣe. Àjọsọpọ̀ pé fi ọmọ 14 years. Ẹ take advantage ọmọ yìí ni. Tó lè jẹ́ pé ó rówó tí ó fi ohun tó wá gbà lọ́wọ́ yín yẹn ó rí tí ó wà subjected under yín pé ẹ lè fi ṣe tó bá wù. Vulnerability ẹ lè take advantage nítorí pé kò ní nǹkan tí ìyá rẹ̀ wá ní kó máa wá sọ́dọ̀ yín. Ok bàbá ìwọ rẹ ti máa ń bá ṣé oko ní gbogbo gbàtẹ pàdé tẹ bá ní nǹkan pọ̀ oko ní àbí wàá bá oko ní àbí. Bẹ́ẹ̀ni mò ń wálé. Oko sálẹ̀ tí bá ṣe wú tẹ́ bá ṣe ṣé bí wàá mọ gbà nǹkan lóko ni. èrò wọn máa ń wá sọ̀lúdé kì í ṣe wọ́n wá gbà nǹkan lóko lásán. ṣé tó bá wá sọ̀lúdé nìkan lẹ́ mọ̀ ṣe tó bá gbà nǹkan lóko ni àbí tó bá sọ̀lúdé lẹ́ mọ̀. kì í ṣe tí mo ṣe ní gbogbo wa. tó bá sọ̀lúdé wọn ó pọ̀. Bẹ́ẹ̀ni. àbí bọ̀ ìgbà tó bá wá gbà nǹkan lóko wọn ní pọ̀. èrò kì í ṣe wá gbà nǹkan lóko mélòó ni wá gbà nǹkan lóko nínú ọdún ẹ̀kan ni nínú ọdún yìí ẹ̀kan ló wá gbà nǹkan lóko. ṣé tó bá lọ gbà nǹkan lóko ni. àbí nígbà mi tabalọ́lùdé àwa wọn ọmọkùnrin méjì kan náà wà tán gbà sọ́dọ̀ sísẹ́lì kájọ mo sùn yàrá kankan náà wọ́n fáwọn ọmọ yẹn ní yàrá ọ̀tọ̀ ni. ok wọ́n wá bá wọ. yàrá kankan náà lè máa tí wọ́n jọ sùn. Sade ẹ̀sọ́ mi tọ́. kúrẹ́ tó sọ fún ọ̀rọ̀ ẹ̀gbọ́n rẹ látọjọ́ yìí. Dádì ọkùnrin tí sọ yẹn ń tọ́ léwu ẹ̀bí léèrè wọ́n á tọ́ sí ilé wọ́n á tọ́ léwu ẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ Sade sẹ́ẹ̀rí ìkó tètè adé torí ngbà bá papòdà ẹ̀já sọ bí ọ̀rọ̀ ṣe ń lọ ṣe ń gbọ́ ọmọ tá à ń sọ yìí ó ń tọ́lé Ìbàdàn tí à ń gbé gan wọn ò jọ gbé ó ń tọ́lé. ẹ gẹ́ẹ̀tì mi gbogbo ohun tí à ń sọ yìí is immaterial. ṣé ẹ mọ̀ pé ẹnìkan wà lọ́dọ̀ mi ó ti má rí báyìí èmi ni ń mọ bàbá àmà yẹ ẹ ìmọ̀fìsí bisẹ́ ó mọ̀. Obìnrin ni. Àṣírí yẹn náà ò tí ì tú ni. Kì í ṣe bẹ́ẹ̀. Kí ni eléyìí wá ṣe fún yín tẹ́ fi bá yẹ ẹ ṣe. Àjọsọ ni sẹ́ẹ̀ kì í ṣe pé nítorí pé kò lówó. Tó bá lówó sẹ́ẹ̀ lè kọ́nu sí ni tó bá yẹ pé ó wà lábẹ́ òbí ẹ̀ tí ìyá rẹ̀ ní kó wá mọ̀ bọ̀ lọ́dọ̀ yín sẹ́ẹ̀ lè ní opportunity yẹn gan láti ẹ̀ lé pé ẹ bá sọ̀rọ̀ ni. Ẹni tí mo sọ yìí kì í ṣe pé mo bí. sọmọ burúkú lọmọ yìí. Rárá Ọlọ́run ò jẹ́ tó bá jẹ́ ọmọ burúkú ọ̀rọ̀ ní rí bẹ́ẹ̀. kí n sọ ọmọ burúkú fa. ẹ ṣe dáadáa o ẹ ṣe dáadáa o ẹ tún wá ń sọ̀rọ̀ pé ẹ bá sọ̀rọ̀ níbo lè ṣe bọ́mọ lè sọ̀rọ̀ pé fẹ́fẹ́ ok in fact ṣé àwọn ọlọ́pàá abẹ̀yẹn tán máa bá wá lálẹ́ yẹn mò ń wò pé kẹ́ ẹ mọ́ sùn bí mọ́jú gan káyọ́ mọ́ parẹ́ kẹ́ ẹ mọ́ kú bí because ẹ mọ́ tẹ́ ẹ ṣe rárá. kò yẹ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n àjọṣe má bínú òótọ́ ni kò ní wáyé mọ́. ọmọdọ̀ ni wọ́n náà ń ṣe ìwọ lọ́hùn gbogbo ẹ̀ ti wá dàrú pátápátá àwọn ọmọ eléyìí náà kàn rìn kí ni o wọ́n kàn rìn kí inú ayé ni o kò sí òpù bá Ọlọ́run bá ní káwọn ó mìtì ọ bá Ọlọ́run bá ní káwọn ó mọ̀ mìtì wọ́n sàn ẹ̀gbọ́n ń sọ ọmọ ọ̀dọ̀ wọ́n ń gbàbúrò káàkiri ìyá tún ti lọ wọn ò dẹ̀ mọ̀ bàbá wọn ẹ̀ dẹ̀ mọ̀ family house yín ẹ̀ mẹ̀gbọ́n bàbá yín kankan ẹ̀ màbúrò bàbá yín kankan ọmọ ìlú wo nìyá yín.